wo fídíò tẹ́ ń wò yìí arákùnrin tẹ́ rí tó dúró yìí ọmọ 23 years ni o, ọmọ Kwara ni ó dẹ̀ ń gbé ní Èkìtì. Ẹ máa rí àlàyé, ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu, ó máa ṣàlàyé, ẹ̀yin náà máa gbọ́ ohun tó sọ. Ó fẹ́ fi ṣògùn owó ni o, kó tó di pé ẹ lọ wo fídíò yẹn, jẹ́ ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì OnlyJesus TV. Ẹ káàárọ̀ ní gbogbo tẹ́ bá wà pátápátá. Àkókò tẹ́ wà ni mo fi kí yín o, yóò dára fún wa, àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Eléyìí tó dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ọdún yìí ó dẹ̀ ní agbára báyìí o. Ní tẹ́nítì ká orí wa ò ní gbàbọ̀dè, àtàwa àtaya àtọkọ àtàwọn ọmọ wa àti gbogbo àwọn tí àdìjọ ń gbé papọ̀, a ò ní rí wàhálà, a ní gbógun gbàmígbàmí lórí ara wa. Eléyìí tó dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ọdún yìí tàbí ní lọ́wọ́lọ́wọ́ nínú ayé báyìí, ojú lalákọ̀ fi ń ṣọ́rí ni o. Kọ́lọ́run kó máa dáàbò ẹ̀bù wa. Onísàmù sọ wípé bẹ́ẹ̀mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibì kan. Nínú ayé tá wà báyìí nsìn, kò tẹ̀ wá síbi tó tiẹ̀ ní ààbò mọ́, àti inú ilé àti ta gbogbo ẹ̀ ikú ni. Kí Ọlọ́run kó máa dáàbò ẹ̀bù wa ni, kó má jà bá wọn kúkú òjijì, kó má yẹ kó rí wa gbà bọ̀dì. Ẹ wo fídíò tí mo fi hàn yín yìí, ẹ máa lọ wò ó sìn. Tó bá ń ṣe pé bàbá yẹn jẹ́ bàbá tó jẹ́ wípé ó fi ìbẹ̀rù Ọlọ́run, babaláwo yẹn gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, ó fi ìbẹ̀rù Ọlọ́run ó fi ń ṣiṣẹ́ awo tí wọ́n ń ṣe. Bí ó bá ṣe lu ọmọ yẹn nìyẹn, tó bá fi ṣògùn owó fún ẹ̀gbọ́n ẹ̀ tó mú wá láti Ìlọrin. Ẹ máa lọ gbọ́ àlàyé yẹn. Àwọn tó mú, àwọn ni wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu o. Ó dẹ̀ ti ń ṣàlàyé, tóun bá lò tán, ẹ̀wọ̀n máa tọ́jú ẹ̀wọ̀n máa lọ lẹ́yìn ìgbà tó bá ti lò tó ti sọ́ dìdàkudà. Eléyìí tó sì ṣẹlẹ̀ ní láìpẹ́ Ìlọrin náà ló ti ṣẹlẹ̀. Àáfà tó jẹ́ pé ọ̀rẹ́bìnrin ẹ̀ ó ṣe kíni, ó pa, ó gé sí wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́. Ìgbà tí àwọn ọlọ́pàá ìwádìí ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ẹ̀yin tẹ́ ti wo fídíò yẹn, ẹ lọ wo lórí ìkànnì OnlyJesus TV. Ó wà ńbẹ̀ báyìí tó ń gbóná tó ń yeruku. Bẹ́ẹ̀ yẹn kẹ́yìn náà kẹ́ drop comment yín síbẹ̀. Nígbà tí ìwádìí tó ń lọ lọ́wọ́ tí wọ́n ń fọ̀ wá lẹ́nu o. Nígbà tí ọwọ́ ya bà, ó ti ń jẹ́wọ́, ó ti ń kà báyìí. Ó ní orí Yétúndé òun tà sí Ìbàdàn ló ta orí Yétúndé sí báyìí nsìn. Láwọn tàdìjọ ń gbé, ta ò pé èèyàn ni wọ́n, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ń ṣèyàn. Dẹ́mọ̀ ni wọ́n tàdìjọ ń gbé. Ọlọ́run máa tú àṣírí wọn. Àṣírí lè nà ti tú báyìí o. Ó ti tú. Ẹ jọ̀ọ́ bá mi pín fídíò yìí káàkiri. Ká kọ́gbọ́n, ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ká dẹ̀ máa gbàdúrà, ká máa fàdúrà ran ara wa lọ́wọ́. Ẹ̀yin náà ẹ sọ èrò ọkàn yín bákan náà. Ẹ ṣé yóò dára fún wa. Ó yá jẹ́ ká lọ wo fídíò yìí. Ẹjọ́ torúkọ lọ́sẹ̀. Báàgì ẹ̀dá ẹgbẹ́ báàgì ẹ̀fọ́. Kí lorúkọ ẹ? Kò lè fi kọ́ ọ̀run kò lè fi kọ́ sọ sí lọ́rùn. Kí lorúkọ ẹ? Solomon Fábíyì Solomon. Ọmọ ọdún mélòó ni ẹ? 23 years old, sir. Máa wojú bí. 23 years old, sir. 23 years. Bẹ́ẹ̀ sir. Ọmọ ìlú wo ni ẹ? Kwara State, sir. Kwara, níbo ní Kwara? Ayédùn. Ayédùn. Ó ti tọ́dún mélòó tó ti dé Èkìtì bí Adó Èkìtì? Ibi náà bí mi sí ibi náà bí ẹ sí. Ìyá àti bàbá ẹ̀ ń kọ́? Wọ́n máa ń lé. Wọ́n kí ló wá ṣe ń bí? Mo wá láàárọ̀, mo ṣe ń gbọ́ bọ́sí sí mo máa ń yìn mí. Mo wá láàárọ̀. Question mi tí bá ti di ẹ yes or no before you explain. Bẹ́ẹ̀ mo wá láàárọ̀. Kí ló wá ṣe ń bí? Wọ́n ní mo fẹ́ ṣe àjò owó. Wọ́n lẹ́nu tí wá rí mọ̀. Mo lẹ̀ ní mo lábẹ́rẹ́. So wọ́n á ní mo lè mú wá. Wọ́n ní ṣé mo lè mú wá, mo ní mo lè mú wá. Tó wá fẹ́ fi ṣe kí ni? Àjò owó. Òfin àfi ṣe àjò owó. Wọ́n ní kò ní kú. Iná ló máa ṣe. Wọ́n ló máa sí. Ó kàn máa sí. Bẹ́ẹ̀ èmi náà. Tó bá ti ń síkì yẹn kí ló máa ṣẹlẹ̀ sí ìwọ? Wọ́n ní màmá káṣà tó ń bọ̀ lẹ́sí promise pé máa rán lọ sí máa ṣe everything fún. Kò jù bẹ́ẹ̀ lọ sà. Ọmọ tó fẹ́ wá lò yìí kí lorúkọ ẹ̀? Jọmilójú. Òun ló fẹ́ wá lò. Kí ló fẹ́ wá lò fún? Àjò owó lọ́nù. Àjò owó ló fẹ́ wá lò fún. Bẹ́ẹ̀ sà. Báwo ló ṣe jẹ́ sí ẹ? Ọmọ àti mi gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọmọ àti ẹ. Àjọ ń tọ́jú ẹ̀. Ó ti tọ́ ọmọ ọdún mélòó? Bí ọdún 6 sí ọdún 7. Ọdún 7. Bẹ́ẹ̀. Nǹkan tó wá ṣe báyìí ṣé ó dáa ọ ṣé ó bójú mu? Kì í ṣe nǹkan gidi sà. Kò ṣe nǹkan gidi. Mo máa tọ́jú ẹ̀, mo fẹ́ rán lọ sùn fẹsẹ̀ rí tó. Lẹ́yìn tó bá ti lò tán tó fi ṣògùn owó tán, àwa máa rán lọ sí. Wọ́n ní kò ní kú nǹkan tó sọ fún mi nìyẹn sà. Ìgbà wo ló wà fẹ́ pé kò ní kú? Kí ló orúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Solomon sà. Solomon. Bẹ́ẹ̀ sà. Ìjẹ́ wọ́n mọ̀ pé ẹni tí o gbé ọmọ yìí wá sí ọ̀dọ̀ ẹ̀ tó fẹ́ wá fi ṣe àjò owó, ìjẹ́ ìwọ mọ̀ pé ọlá pé ó jẹ́ èèyàn Ọlọ́run àti pé nǹkan tí wọ́n ń sìn
pé wọn fi èrú kù náà ṣe náà ṣe fẹ́ fi ẹ̀dùn sí náà ṣe pé ọlọ́pàá pé ẹ wá àwọn ọlọ́pàá ẹ gbà mí ẹ wọ ọmọ arákùnrin tó nù fẹ́ wá fi ọmọ kékeré. kéré ìṣòògùn owó ya ojú mi àti etí mi bí mo ṣe ń gbọ́ láti máa ní láti bí ìlàsẹ̀ tí mo ń kọ́ńtró ẹ̀ pé kí wá lo ọmọ mi ò lè parọ́ mọ́ fi ọlọ́run bá búra sá. kó wá lò mi ò dẹ̀ ló mo gbúgbọ́ mo tún rí. pé kó wá lò fún kí ni. mi ò kọ̀ wọ́n sọ fún mi nínú máìndì mi màá tó bá ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀. ọ̀gbẹ́ni tó bẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ok kò sí wàhálà àjẹ́ ká dúpẹ́ fọlọ́run pé orí ọmọ lọ́mọ. kó bàbá bọ̀ sí orí ọ̀rọ̀ bàbọ̀ tó ń bọ̀ sí ibi.